gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Muyideen kí lẹ gbọ́ nípa Muyideen yẹ Muyideen Àgbàlá Muyideen kan náà tí gbogbo wa mọ̀ kí ló ṣẹlẹ̀ sí ẹ wo fídíò yìí. wọ́n ti jí àwọn ọjà mi kó lọ ṣọ́ọ̀pù ẹ má wò mí níran o ẹ gbọ́rọ̀ mi rò ẹ gbọ́rọ̀ mi rò ẹ má wò mí níran o Muyideen ní eku yọyín ọmọ yín náà ni o mi ò lẹ́bí mi ò lára o ẹ má wò mí níran ẹ gbọ́rọ̀ mi rò àwọn ọ̀dájú alọ́kọ́ ló ń kígbe wọ́n ti sọ mí sí kolobo wọ́n ti jí jẹnẹrétọ̀ tí mo fi ń ṣiṣẹ́ ṣọ́ọ̀pù wọ́n ti sọ mí sí kolobo àwọn ọ̀dájú alọ́kọ́ ló ń kígbe wọ́n ti jí jẹnẹrétọ̀ tí mo fi ń ṣiṣẹ́ ṣọ́ọ̀pù gbé lọ àwọn ọ̀dájú alọ́kọ́ ló ń kígbe wọ́n ti jí àwọn ọjà mi kó lọ ṣọ́ọ̀bù ẹ gbọ́rọ̀ mi rò ẹ má wò mí níran o mi ò léèyàn o mi ò lẹ́bí mi ò lára mi ò lẹ́bí mi ò lára o ẹ má wò mí níran ẹ gbọ́rọ̀ mi rò àwọn ọ̀dájú alọ́kọ́ ló ń kígbe wọ́n ti sọ mí sí kolobo wọ́n ti jí jẹnẹrétọ̀ tí mo fi ń ṣiṣẹ́ ṣọ́ọ̀pù gbé lọ. mo nílò pé gbogbo yín náà lè ti fi ẹnu ara yín gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Muyideen ó ní wọ́n wá já ṣọ́ọ̀pù wọ́n dẹ̀ kó gbogbo ọjà ń lọ wọ́n gbé jẹnẹrétọ̀ lọ. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kọbi ara sí ọ̀rọ̀ tó sọ àwọn kan ní ó lè jẹ́ package àwọn kan ní ó lè jẹ́ òótọ́ ṣùgbọ́n ẹ̀dá believe gbogbo òótọ́ ni bó wá jẹ́ òótọ́ ni kí ni ẹ̀yin rò pé ó yẹ kó jẹ́ ojútùú láti ra Muyideen lọ́wọ́ tàbí kí ni èrò tiyín lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn but nǹkan tí mi kàn máa sọ ni wípé mo ṣe gbà nípa ọ̀rọ̀ Yorùbá tó ní abánidá kì í bá ní tán abánidá kì í bá ní débẹ̀ mo mọ̀ wípé ká ní Muyideen sì wà ní àkàtà Àgbàlá Gabriel number 1 wọn àdìjà ṣọ́pẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó pẹ́ tán ìjọ́ kejì àwọn èèyàn á dìde ràn lọ́wọ́ nígbà táwọn sọ ń gbà yẹn kò sí pé táwọn kan ò ṣetán táwọn sọ wípé àwọn tó ń tì ẹ́ yìí Muyideen wọ́n fẹ́ fi yà jẹ ni ẹ̀yin gan kan wo look Muyideen nínú fídíò yìí Muyideen tó nílé rẹ̀ tó ní ṣọ́ọ̀pù rẹ̀ tó ní ìyàwó rẹ̀ àwọn kan wá ní ìgbé ayé ìrọ̀rùn tó ń gbé ìwọ̀ tí àwọn lọ́rùn àwọn fámìlì ẹ̀dẹ̀ lajú sílẹ̀ káwọn ènìyàn ẹ̀dẹ̀ bá yí ẹ̀jẹ̀ wọ́n fi ẹ̀sìn wọ́n fi mú kúrò ní ọ̀dọ̀ ibi tí ọkàn ẹ̀ ti balẹ̀ láti gbà yẹn sí wọn àdá sí ẹ wá wò pé níjà tó ní sìn ó wá jẹni tó ń pariwo pé ẹ má wòran ó wá sọ̀rọ̀ kan ó ní òun ní ẹbí òun ní ara ẹjọ́ àwọn kátá ní àwọn human rights ìgbà yẹn ń kọ́ ò tí wọ́n tẹ̀lé lọ kó ẹrù ẹ̀ wíẹ́ àdé àwọn àfáà tí wọ́n sọ pé Àgbàlá Gabriel ń lò ń lòkú ló ń gbà yẹn àwọn dà àwọn social media advocate ẹ̀ níbo ni wọ́n wà lénìí so aláǹkátá máa ń sọ nìyẹn wípé sórí tó bá gbà káwọn èèyàn tiẹ̀ ká tiẹ̀ ní tìkùtì tí wọ́n bá tiẹ̀ pa tán wọ́n á sá padà á kò wọ àti ẹlẹ́dàá ẹ̀ òní Muyideen face lẹ́nu àwọn fámìlì ẹ̀ ìyá ẹ̀ ńkọ́ ìyá ẹ̀ tó ń lẹ́nu bẹ́ẹ̀ gbẹ̀yìn yẹn ńkọ́ ṣé ìyá ẹ̀ ò lè bá owó ń sìn àmọ́ síbẹ̀ kí lẹ́yìn rò pé a lè ṣe lórí ọ̀rọ̀ Muyideen ṣé ká bá bẹ bàbá ìyá bàbá wa Àgbàlá Gabriel bóyá kí wọ́n padà dá mọ́ mọ́tọ́ tàbí kí wọ́n bá bẹ àwọn èèyàn dáadáa tó wà ní sàkání wọn láti ra Muyideen lọ́wọ́ bí wọ́n lè bá wá change dẹ̀ kó tún ọjà kó sí ṣọ́ọ̀bù àbí ká fi sílẹ̀ kó máa jìyà ẹsẹ̀ ẹ̀ lọ ẹ fi lóyún àlábẹ́ comment section ṣé ká bá ṣe fọwọ́ ṣé ká kí a máa padà bá ṣèlú àbí ká bá máa wòran tiwa ìròyìn lè afẹ́ ọ̀ this is Ajomade bye for now.